ọmọ Ògúnmọ́gẹ́dẹ́ ni and mo tún wá tán mọ́ ọba wa ní ilé Adébẹ́ṣin oníṣòro dandan agbọ́dọ̀ débì because cup yìí kò tí wá sí ilẹ̀ Yorùbá in the last 25 years. Secondly, Ogun State ò tí ì gbá rí and wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọbáfẹ́mi Owódé láti gbà láti gbé wá síbí ní àsìkò ìgbà tí àgbà akin gbogbo ilẹ̀ Yorùbá tó wá láti Ọbáfẹ́mi Owódé náà so mo ṣe ní káwá kí n wá present ẹ̀ fún àgbà akin wípé a lọ àbọ̀ àbọ̀mọjẹ́ kábíyèsí. NPFL Nigerian Premier League aláìpẹ́ mo fẹ́ sọ fún yín pé a máa gbé CAF Champions League. Thank you. Wow, this is it.